torí Tinubu àwọn aláṣẹ ọkọ̀ òfurufú lé èrò kan bọ́lẹ̀ nínú bàálù. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí níléeṣẹ́ ìrìnnà ojú òfurufú Ibom Air lé ọkùnrin kan tí í ṣe ọ̀kan nínú àwọn èrò wọn bọ́ sílẹ̀ nítorí ọ̀rọ̀ tó sọ tako ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nínú fídíò tí wọ́n jù sórí ẹ̀rọ ayélujára lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láàrin àwọn ìjókòó inú ọkọ̀ ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì lọkùnrin náà dúró sí tó ti ń halẹ̀ tó ń pariwo pé wọn ò gbọdọ̀ búra wọlé fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nínú oṣù karùn-ún ọdún yìí. Ó ní gbogbo yín jókòó kalẹ̀ síbí wọ́n sì fẹ́ búra wọlé fún Tinubu, wọn ò gbọdọ̀ ṣe búra wọlé fún Tinubu o, kò gbọdọ̀ dépò ààrẹ láéláé. Mo ti kàwé gboyè ìmọ̀ ìjìnlẹ̀ PhD nínú ìmọ̀ nípa òfin, mi ò sì ní yé sọ ohun tí mò ń sọ. Ariwo burúkú tọkùnrin tọjọ́ orí rẹ̀ yóò ti lé lẹ́ni 50 ọdún yìí ń pa àtàwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ló mú káwọn èrò yòókù dojú bò ó, táwọn míì sì ń sọ fún un pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé amòfin ni kóòtù ló yẹ kó gbà lọ dípò wàhálà tó fẹ́ fi ariwo rẹ̀ dá sílẹ̀ nínú ọkọ̀ ojú òfurufú. Nígbà tẹ́nìkan nínú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì ọ̀hún sọ fún un pé kó sọ̀kalẹ̀ nítorí ariwo rẹ̀ ń dí àwọn lọ́wọ́, pẹ̀lú ìtara lọkùnrin náà fi fún un lésì pé dípò tí mo fi máa bọ́ sílẹ̀ ìwọ ló máa sọ̀kalẹ̀ fún mi. Fàǹfà àti ariwo yìí ń lọ lọ́wọ́ làwọn ẹ̀ṣọ́ aláàbò inú pápákọ̀ òfurufú bá wá gbé ọkùnrin náà jáde nínú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì ọ̀hún. Bọ́kùnrin yìí ṣe ń fi gbogbo agbára jà láti má ṣe jẹ́ kí wọ́n gbé òun bọ́ sílẹ̀ ló tún ń pariwo obedience obedience, ìyẹn orúkọ ìnagijẹ táwọn alátìlẹyìn Peter Obi tí í ṣe olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party pé wọ́n ń wo òun níran bí wọ́n ṣe ń gbé òun jáde lọ ni. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọrúkọ ilé àtọ̀nà ọkùnrin yìí, síbẹ̀ kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ bákan náà bóyá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Peter Obi ní í ṣe tàbí bẹ́ẹ̀ kọ́. Ọkùnrin kan lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter Àtàírù Abdullahi tó ní òun náà wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún lásìkò tíṣẹ̀lẹ̀ náà wáyé ṣàlàyé pé odidi wákàtí kan ni àwọn tó fi dúró sí àsìkò tó yẹ káwọn gbéra nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní èmi náà wà nínú bàálù yẹn, gbogbo wàhálà tọkùnrin yẹn dá sílẹ̀ ló dá wa dúró. Ọkọ̀ tó yẹ kó gbéra láago 6 ìrọ̀lẹ́ wá di èyí tó ń gbéra ní ó kù díẹ̀ kí aago 7 ààbọ̀ alẹ́ lù. Tẹ́ ò bá gbàgbé àwọn ẹgbẹ́ alátakò méjèèjì tí wọ́n léwájú lórílẹ̀‐èdè yìí, ìyẹn Labour Party àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, ni wọ́n ti faraya lórí bí ètò ìdìbò ààrẹ tó wáyé lóṣù kejì ọdún yìí àti àbájáde ètò ìdìbò náà èyí tó gbé Aṣíwájú Bọ́lá Tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ tuntun ṣe lọ. Nínú àtẹ̀jáde tí adarí ẹ̀ka ìtajà àti ìkéde fún iléeṣẹ́ Ibom Air Ainekan Ezenite fi síta lójú òpó abẹ́yẹfò Twitter rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 1 oṣù kẹrin ọdún yìí ló ti sọ pé à ń fi àsìkò yìí fi ìṣẹ̀lẹ̀ tó wáyé nínú ọkọ̀ wa tó yẹ kó gbéra láago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí láti Àbújá lọ sílùú Èkó tó yín létí. Èrò kan ló ṣàdédé dìde dúró láàrin àwọn èrò inú ọkọ̀ ojú òfurufú wa tó sì bẹ̀rẹ̀ sí ní bá àwọn èrò tó kù sọ̀rọ̀ lọ́nà tó mú ìwọ̀sí lọ́wọ́ tí kò sì dára rárá, gẹ́gẹ́ bó ṣe múnú bí àwọn èrò yòókù. Nígbà táwọn òṣìṣẹ́ wá rí i pé ìwà tó ń hù yìí mú ewu dání ni wọ́n ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò inú pápákọ̀ òfurufú láti wá bá wọn dá sọ̀rọ̀ náà. Bọ́kùnrin náà ṣe kọ̀ láti dákẹ́ ariwo àti bó ṣe takú pé òun kò ní bọ́ sílẹ̀ lẹ́rọ̀ ló mú káwọn òṣìṣẹ́ elétò ààbò náà fagídí gbé e bọ́ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.